yóò ajá túmọ̀ kíra wa kò dédé àkókò yìí níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi àrèlùmọ̀bí owó ọ̀rọ̀ ló tún dé tí ó tó sọ lọ́wọ́ ẹ̀rín màsọmọsọ Èdè Yorùbá TV níbi tá a ti ń kà wọ́n ìwé aládùn lọ́lọ́kan ọ̀jọ̀kan ìwé tá ń kà lọ́wọ́ sẹ́ gbàgbé Amọniseni látọwọ́ ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé Kọ́lá Akínládé àti gbádùn orí kínní orí kejì orí kẹta náà ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú ọ̀dọ́mọdé Fìn-Ín-Tótó ẹ má gbàgbé àrọwà tí mo fi síwájú yín pété bá polówó ọjà pàdé ní ìkànnì yìí ẹ má fò kó lórí ẹ̀ kó lè jẹ́ kóríyá fún mi lónìí tàbí lọ́la sẹ́nìkan kan mọ̀ bákan náà kó lè jẹ́ kó iṣẹ́ tí mo rí iṣẹ́ yá ẹ má gbàgbé láti subscribe sí channel yìí láti mọ̀ rí àmì nígbàkúùgbà tí mo bá wá sí ìkànnì yìí tàbí tí mo bá fi fídíò tuntun síbẹ̀ ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ àjọ gbádùn orí kẹta ìwé aládùn náà ọ̀dọ́mọdé Fìn-Ín-Tótó ntọ́ bá kọjú sí ẹnìkan ìpàkọ́ ní kọ sí ẹlòmíràn bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ikú oyin kan rí adájọ́ àti mosún gbà pé oyin kan fúnra rẹ̀ ló ṣe àṣìṣe nínú òkùnkùn tó fi mú oògùn apakòkòrò dípò oògùn ibà ṣùgbọ́n Akínlolú ọmọ kékeré kan lérò wípé kì í ṣe pọ́yìn kan ṣe àṣìṣe ejò lọ́wọ́ nú nítorí láti ìgbà tí Akínlolú ti gbọ́ orúkọ Ọlọ́nadé ni ara ti ń fò wọ́n ní Ọlọ́nadé àti oyin kan ní àjùmọ̀ṣepọ̀ débi pé oyin kan jókòó kí Ọlọ́nadé ya àwòrán òun sára páálí ọwọ́ àjọ pé àjẹkẹ́ lánàá ọmọkúrò ní àsìkò tí Ọlọ́nadé ya àwòrán oyin kan ló ń burúkú ṣẹlẹ̀ sí oyin kan ara fún Lolú gidigidi Akínlolú mọ̀ ọmọ òun kan nípa Ọlọ́nadé tí ó dàbí ẹni pé àwọn yòókù ọmọ adájọ́ ọmọ bóyá mosúntọ́ gba Ọlọ́nadé ṣiṣẹ́ ọmọ Mákindé ọmọ òun náà ní wípé ẹlẹ́sìn èṣù ni Ọlọ́nadé òun àti àwọn eléṣù ẹgbẹ́ rẹ̀ a máa lọ sínú igbó láàjìn òru lọ ṣẹbọ fún èṣù ọmọ ilé ẹ̀kọ́ ni Akínlolú ọjọ́ rẹ̀ kò ju ọdún mẹ́rìnlá lọ ó ti parí ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó sì ti lọ ọdún méjì báyìí ní ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndìrì ìpele kìíní nínú ẹ̀kọ́ rẹ̀ ó ti mọ̀ wípé àwọn ẹlẹ́sìn èṣù a máa fi epo ẹran àti ènìyàn rúbọ sí èṣù ní àjìn òru ó ti tún mọ̀ wípé gbogbo ohun búburú ayé ló wà lọ́wọ́ èṣù wàhálà àìsàn ìkà àìrójó ìjàngbọ̀n ìyọnu àṣìṣe àjálù àṣèré ikú òjijì ẹjọ́ ìpayín keke òfò ànádànù àwònù àṣìdànù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá lọ jẹ́ èdè kò yédè ti ṣẹlẹ̀ láàrin oyin kan àti Ọlọ́nadé ìyẹn lè jẹ́ orísun ìjàmbá fún oyin kan ọ̀yà Mákindé lẹ́nu láti gbọ́ wípé Ọlọ́nadé àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ máa ń lọ sí èṣù nínú gbólàjìn òru ìjàkùmọ̀ kì í rìn lọ́sàn-án ẹni abíire kì í rìn òru ó pinnu láti ṣe Fìn-Ín-Tótó nípa rẹ̀ láti mọrú ẹbọ wo ni wọ́n ń ṣe fún èṣù tí kò ṣeé ṣe ní ọ̀sán gangan àyàfi lọ́gànjọ́ òru ó béèrè àsìkò wo ni wọ́n máa tún lọ síbi ẹbọ àràmọ̀ǹdà yé Lolú sì wí fún un pé ní ọjọ́ ẹtì tó ń bọ̀ ni wọ́n tún máa ṣe gẹ́gẹ́ bí olóbó ti ta òun. ní òru ọjọ́ ẹtì Mákindé àti Lolú lọ sápamọ́ sínú igbó nítòsí ibi tí Ọlọ́nadé àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ti ń bọ èṣù ńgbà tó yá àwọn eléṣù bẹ̀rẹ̀ sí dé ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì Ọlọ́nadé pàápàá wọ aṣọyè láàrin wọn ó sì bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí onírárẹ̀ èṣù ńṣe ni Mákindé ya inú lẹ̀ pẹ̀lú kàyéfì ńgbà tó ń gbọ́ ìfọ̀ tó ń jáde lẹ́nu Ọlọ́nadé láàjìn òru nínú igbó kìjikìji ẹlẹ́gìrì lahùn ó wí pé èṣù láàlú ẹlẹ́gbára òfìrí oko alójúlẹ̀ fi mú sunkún abánilálejò bí ogúndó ti ní abániwọ́ràn bá àrídá agbẹ́gi sóńsó bọ ojú owó ọ̀kẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ bọ irun ẹlẹ́kùn sunkún làróyè débẹ̀ ń ṣẹ̀jẹ̀ onínú ń sunú làróyè débẹ̀ ń sòfun oníjà ń fi àbàrà jà làróyè débẹ̀ ọyọ̀bẹ làróyè ọkùnrin kúkúrú làróyè ọkùnrin gògòrò làróyè ọkùnrin dúdú làróyè ọkùnrin pupa òye sínú ẹyin ẹlẹ́yin ọ̀sọ̀rọ̀ ànádì òmíràn kójú mọ́tò mọ́ ìgbín kakaka ẹ̀bìtì kakaka ẹ̀bìtì tí ọ̀bá gbójú ọ̀lẹ́ pagbẹ́n èso ọ̀dàrà má ṣe mí ọmọ ẹlòmíràn ni kò ṣe Mákindé ya inú lẹ̀ ó ń wòran àwọn ẹlẹ́sìn èṣù fa ajá síwájú yangi ńlá tí wọ́n mọ sìgìdì kan lé lórí wọ́n sì dùnbọ̀ ajá náà fún èṣù ẹ̀rù bà Mákindé ó wí nínú ọkàn rẹ̀ pé òrìṣà tí bá ń jẹ ajá ọ̀dájú òrìṣà ni
ó lè gbẹ́ igi ṣóńṣó bọ ojú owó, ó sì lè ki ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ bọ irùn. Kájìnà séjò tá ò gbẹ́ lórí o, ntọ́ bá lè ṣekú pani àájìnà sí ni. Ọfà Aláolú lásọ, wọ́n sì yára bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀. ńgbà tí wọ́n padà sáàrin ìgboro Lolú béèrè ṣé oyin kan ọ̀jẹ̀ Ọlọ́nàdé ń gbèsè owó iṣẹ́ àwòrán náà. Mákindé lòun ò lè sọ. Lolú béèrè nítorí kíni oyin kan ṣe fẹ́ kí Ọlọ́nàdé ya àwòrán òun sára páálí. bóyá fẹ́ mọ bójú òun ti dáa tó ni, sójú rẹ̀ sì ti wá dáa nínú àwòrán náà. ojú rẹ̀ dára gan nínú àwòrán náà o. oyin kan dára ní ti gidi, arẹwà ni Ẹlẹ́dàá fi dá. kí ni àdéhùn tó wà láàrin wọn? èló lowó iṣẹ́? n ò mọ àdéhùn tó wà láàrin wọn o. sáwọn Ọlọ́nàdé ò lè ṣe iṣẹ́ náà lọ́fẹ̀ẹ́? iṣẹ́ tó ṣe ìnáwó sí, tó sì tún lo ọgbọ́n iṣẹ́ rẹ̀ sí abẹ́, ọlẹ́tọ̀ọ́ kó gba owó iṣẹ́ o. tí ò bá sì fẹ́ owó, tó bá jẹ́ pé ojú rere kan yàtọ̀ sí owó ní fẹ́ ń kọ́, ǹjẹ́ oyin kan lè hùwà ní mọ̀sán àgbẹ̀dọ̀? oyin kan kì í ṣe onípàlàpàlẹ̀ èèyàn. tí inú bá bí Ọlọ́nàdé wípé òun ò rí èrè sí òun gbà, ó lè gba ojú fèrèsé wọlé, kó gbé oògùn bà sí balùwẹ̀, kó sì gbé oògùn tí wọ́n fi ń fin igi ọgbà sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì oyin kan. Mákindé jágbe mọ́ ìwọ ọmọ yìí, irúfẹ́ ìrònú burúkú wo lèyí tó ń gbé jáde yìí? ó mú kí ẹ̀jẹ̀ mi ru débi pé tí mo bá rí Ọlọ́nàdé kí n fa ya yánnayànna, kí n jẹran ara rẹ̀ ní tútù. Lolú fèsì pé tó o bá fẹ́ gbẹ̀san, ọgbọ́n ló máa lo, kò gbágbára. lẹ́yìn náà Lolú ronú pé ó yẹ kóun ó tu ọkàn Mákindé lára. ó dáhùn wípé ìrònú ọmọ kékeré ni gbogbo èyí, ẹ má ṣe gbé ọkàn léjú bó ti yẹ lọ. ṣùgbọ́n bọ́mọdé bá ní aṣọ tó àgbà, kò lè ní àkísà tó àgbà. àwọn ọmọdé méjì là ń gbé ọ̀rọ̀ yẹ̀ wò, jẹ́ kí a fi ọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà. Mákindé lòun fara mọ́ ìmọ̀ràn náà. bàbá kan wà tó máa ń rí kọjá níbi iléeṣẹ́ àwọn, ọmọ yà sí àtúnṣe kéékèèké lára mọ́tò rẹ̀ lọ́dọ̀ àwọn. tó bá tún wá, òun á sọ ọ̀rọ̀ náà lójú rẹ̀ wò. ṣùgbọ́n ara Mákindé ò lélẹ̀, kò lè sùn lóru, ó ń dá sọ̀rọ̀ lórí ibùsùn rẹ̀ wípé ó wà lè jẹ́ pé Ọlọ́nàdé lọ pa oyin kan. ọjọ́ bẹ́ẹ̀, tó bá sì rí bẹ́ẹ̀, dandan ni kóun Mákindé rí sí i pé apànìyàn náà gba ìjìyà tọ́tọ́ sí i lábẹ́ òfin. lóòótọ́ òun ò lówó, ọmọ ẹ̀kọ́ṣẹ́ lásán lòun. ṣùgbọ́n ṣá o, ẹ ló sọ pé kàkà kóun ọmọ dòbẹ̀, òun á rún pa, òun á sì ránṣẹ́ sí i. Ọlọ́nàdé bá jẹ́ ẹlẹ́sìn èṣù jù bẹ́ẹ̀ lọ, kódà kó jẹ́ ẹlẹ́sìn èṣù ní ìlọ́po méje. tó bá jẹ́ pé òun lọ pa oyin kan, yóò gba ìjìyà lábẹ́ òfin níwọ̀n ìgbà tóun Mákindé bá sì wà láàyè. ó ń tara para, kò lè dúró dé ìgbà tí Akin Olúṣènà máa fi wá sí gáréèjì. ó gbéra ní fẹ̀rẹ̀kílẹ̀ ọmọ, ó forí lé ọ̀nà ilé Akin Olúṣènà. kò mọ ibẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó fi wẹ́lọ̀ títí ó fi débẹ̀. bínú ti rí lobìyàn. Mákindé bá Akin lé, ó ṣàlàyé ọ̀rọ̀, ó sì tọrọ ìrànlọ́wọ́ Akin lórí ọ̀ràn náà. Akin gbà láti ràn án lọ́wọ́. báyìí ńlá parí orí kẹta ìwé ni Amọniseni. orí kẹrin láti tẹ̀ síwájú láìpẹ́. àkọlé tí mẹ́ńbẹ̀ Akin Olúṣènà kẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà. Akin Olúṣènà kẹsẹ̀ bọ ọ̀rọ̀ náà. ẹ má gbàgbé láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí láti jẹ́ kó iṣẹ́ tí mo rí iṣẹ́ yá, tí pàápàá bí bá polówó ọjà pàdé ń bẹ̀. mò ń rọ̀ yín ni o, mò ń bẹ̀ yín ni o, ẹ má fò kúrò lórí ẹ̀ kó lè jẹ́ kóríyá fún mi lónìí tàbí lọ́la tẹ́nì kankan mọ̀. tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì. àjùwà ṣe o.